ara wọn kalẹ̀ pẹ̀lú pé wọ́n fi irú àyí lọ́lẹ̀ àtàwọn sẹ́rẹ̀ẹ́rẹ́ míì síwájú Ọlọ́run ó tó wọ́n fi bẹ̀yìn iṣẹ́ wọn ní èrè ìyá wọn mẹ́wájú Ọlọ́run iṣẹ́ wọn rere yìí sì ń bẹ lẹ́yìn wọn. wọ́n níbẹ̀ ni wọ́n ti máa rí ládàá wọ́n máa rí kọmíṣàn látàrí wá sọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní kọmíṣàn lójú wa yìí máa yára gbà ju ká sọ Yorùbá tàbí gbára wáyé yìí lọ. aláàṣẹ wo bẹ́ẹ̀ ni gbogbo ìjìnlẹ̀ Ọlọ́run gbọ́ òṣèlú tí ó gbọ́ nu gbogbo ẹ̀ àtẹ̀lé tó ti dé. Bismillahir Rahmanir Rahim. wọ́n ní ká ní Bismillahir Rahmanir Rahim. ẹ̀yin àwọn àgbọ̀n wí dáadáa. ẹ̀tún wí lẹ́ẹ̀kan sí. ẹ̀yin bàbá yìí wọ́n ní ẹ̀yin òpè kọ́lé ẹ̀bá wí táwọn wí yìí. kọjá. Mọ̀lánà Sheikh Abdul Baqi. ẹ sọ pé Bismillahir Rahmanir Rahim. wọ́n ní ká ní Bismillahir Rahmanir Rahim. Allahumma salli wa sallim. Allahumma salli wa sallim. على سيدنا ومولانا محمد على سيدنا ومولانا محمد سيد الأولين سيد الأولين والآخرين والآخرين وعلى آله وأصحابه والتابعين تابعين آمين آمين. اللهم أنا كذا أقول اللهم اغفر لأمتك الحاجة ريحانة أرولو اللهم اغفر لها وارحمها واعف عنها وعافها وكرم نزلها ووسع مدخلها واغسلها بالماء والثلج والبرد وألحقها بالصالحين يا الله أخلفنا بعدها في أهلها وجماعتها بما هو خير يا أكرم الأكرمين ويا أرحم الراحمين ويا رب العالمين ويا رب العالمين. آمين. ومتى آمين 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 يا الله. wọ́n ní dìndín fìdáhùn tó kú tó pé náà lè táwọn ṣe fún wa yìí. àmọ́ àyè wà. àmọ́ lẹ́yìn ìgbà táwọn bá ṣe tàwọn tán yìí àyè tún wà. àwọn tí national mission bá fọ́
wọ́n ní fún àwọn programs míì táwọn máa ṣe lẹ́yìn tẹ́lẹ̀ yìí lẹ́yìn àtàwọn àbá lọ tó bá lọ palace ọba lórí tán. ọkàn mi balẹ̀ púpọ̀. wọ́n ní ọkàn àwọn balẹ̀ púpọ̀. táwọn bá ti rí national mission home and abroad àbára yára. màmá Abíóyè ọmọ wa owó fìdáhù 5,000 naira màmá Abíóyè láti lásòrò wọ́n ní fún eléyìí náà alifáàtì alápapọ̀ wa àmín bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله قل هو الله تحيات لله آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم التحيات لله الزاكيات لله الطيبات سلام عبده ورسوله ومتى آمين 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 يا الله على يا مسلمات كمال الدين هم 10,000 wọ́n ti jíṣẹ́ wa ẹnu ọlọ́run kan náà ọmọ wa àpò méjì àbọ̀ wa ìyá sàárà lárúgbé ọmọ 5,000 wa wọ́n ti jíṣẹ́ bàbá màálìmù nídìí aró 1,000 naira ọlọ́run gba sàrà yìí wọ́n ní ká lọ́pọ̀ lọ́wọ́ ó gbà á ọlọ́run fàlùbáríkà sí àmínà wọ́n ní ká lọ́pọ̀ lọ́wọ́ ó gbà á ọlọ́run fàlùbáríkà sí àmínà wọ́n ní ká lọ́pọ̀ lọ́wọ́ ó gbà á ọlọ́run fàlùbáríkà sí àmínà wọ́n ní gbogbo.